àti gba lẹ́tà ayọ̀, àti gba lẹ́tà ayọ̀, àti gba lẹ́tà ayọ̀, àwa ò ní dààmú mọ́, àwa ò tún ṣẹ́rù Fúlàní mọ́, a ò ní ṣẹ́rù Gàbàrí, àti gba lẹ́tà. Ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ wò Ìgbó lọ́bádé, àti gba lẹ́tà ayọ̀. Èrò lẹ́tà ayọ̀ wo lórí ìkíni lórí ètò ààbò tó ń lọ nílẹ̀ Yorùbá, bí pàápàá jùlọ bí àwọn Fúlàní ajínigbé ajínipa, àwọn Karambání dáràndáràn tí wọ́n ń pera wọn dáràndáràn, bí wọ́n ṣe pinnu àti wọnú ilẹ̀ Yorùbá wá báyìí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, bàbá yìí ti láwọn bàbá yìí ó ti dísàìgò, ó ti mú ti kú ẹja mọ dẹ. Ó ní tó lórí ètò wanted or no wanted tí ayé ń pariwo pé wọ́n gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàṣì, ó lóun ọmọ ń pa òun ò sì láǹfààní àti máa lé Sunday Adéyẹmọ láti máa pé kó máa wọ ilẹ̀ bàbá ẹ̀. Ó ní kó rìn kọ́ yẹn fanda, ẹ farabalẹ̀ ẹnu oníkàn láti gbọ́ mọ tá kàn ń, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ tá, ẹnu bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà lẹ́ẹ̀tì gbọ́ nǹkan tí ààrẹ sọ. Ẹ gbọ́, ẹ̀yin farabalẹ̀, breaking news ni, ẹ farabalẹ̀ kẹ́wò kí ló fàdí ìjà àbí kí ló fàdí ọ̀rọ̀ yìí, ohun tó fàdí ọ̀rọ̀ náà gbogbo ẹ̀ lẹ́ farabalẹ̀ tẹ́ gbọ́ lórí kíni. Ẹ wo bí ètò ààbò ṣe ń lọ nílẹ̀ Yorùbá. A ní Yorùbá bọ̀ wọ́n ní tí naninani bá nani, tí nàyànnàyàn bá nàyàn, tẹ́ni tó bá tó ní ìgbà ọ̀bá dá naninani lẹ́kun wípé má nà á mọ́ o, àjẹ́ pé naninani òun lọ́rẹ́ nàyàn iṣẹ́. Ẹ sì ní a kì í lẹ́ni nímọ̀sán kámú kíkan. Nígbà ayé Muhammadu Buhari, òun ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ látàrí ìgbésẹ̀ akin tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàgbé lórí pé ẹ má pààrọ̀ mi mọ́, ẹ má pààrọ̀ mi mọ́. Ẹ fowó tàn wípé kó wá gbowó, olóhùn ọ̀gbowó. Ẹ pàkúté tẹ́ ẹ dẹ fáparò, ó padà má gíríntí. Ọmọ Adéyẹmọ kọ̀, olóhùn ọba ayé ṣe. Eléyìí ló mú kí ìjọba Buhari kí wọ́n gbógun tì í nígbà tó ní tòun ò lé Fúlàní, ṣùgbọ́n àwọn Fúlàní ajínigbé ẹ wá máa lọ. Léyìí sí Sẹ́ríkí Sádíkù Sẹ́ríkí Sọ́líù nílùú Gàngàn tó jẹ́ ṣáàmà gbogbo Sẹ́ríkí nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà lọ́hùn-ún, tó jẹ́ agbódegbà fún wọn. Ẹ gbọ́, ṣùgbọ́n nígbà tó lóyè Sunday Adéyẹmọ débẹ̀, ṣe bí mo máa ń sọ pé àìlèjà mi jọ̀wọ́n bí mi nílẹ̀ yìí, ìdílé bàbá ẹnìkan ò ní gbèjà ẹni. Wọ́n bá fi yín joyè sáwọn pé ẹ̀yin lálágbára ìlú, tẹ́ ẹ bá níjà ò tí ì kàn yín, ó ń bọ̀, ẹ dúró dè é, ìjà máa tó dé, òpítípitì bàbá ìjà. Ẹ gbọ́ mi, ọmọ Yorùbá, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ẹ wá gbọ́ nǹkan tó lóyè Sunday Adéyẹmọ sọ nípa àbájáde ìsìnrè lórí ìpàdé olóyè Sunday Adéyẹmọ àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá fún ipa ribiribi tí wọ́n ti kó. Òwe bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀, wọ́n ti ń kópa. Ẹ wò àwọn Fúlàní ajínigbé ajínipa nílẹ̀ Yorùbá, pìtìpìtì ayé ó ti bá ayé. Ẹ̀yin báwo mo lẹ fẹ́ gbé gbà? Ẹni bá fojú àná wo Kúdẹ́tì, omi ni ó gbèrú wa ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá lọ fojú olóyè Adéyẹmọ Ìgbòho bú ẹlòmíì nínú àwọn tó pera wọn lálágbára nílẹ̀ Yorùbá, ẹ bá mu yọ bọ̀ ẹ̀yin kẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ gbà yín lásìkò. Ẹ gbọ́ bó ṣe lọ, òun rèé, ẹ jẹ́ gbé yín débẹ̀. Bí n bá ti gbé yín débẹ̀, ń padà wá, á wà á tuntun, ó ti yé yín, á tuntun ṣàṣàrò bó ṣe máa jẹ́. Ẹ wò, bẹ́ẹ̀ ṣe ń lọ wò, òun rèé. Yes, bàbá. Ẹ kú ètò sà. Ẹ kí gbogbo ọmọ àgbáyé, ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. Ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sìnrìn o, àní bọ́wọ́ o. Àmín. Àwa tá a wà lókè òkun, Ọlọ́run jẹ́ ká kéré oko délé. Àmín. Àwa tá a rẹ̀ wà nílẹ̀ Yorùbá náà, Ọlọ́run ní jẹ́ á sìnrìn. Àmọ̀ mọ̀ sí o, àmọ̀ lọ́ọ̀rì, àmọ̀ bọ̀ọ̀rì o. Àrẹ tọmọtọmọ àgbáyé kan tó lọ́jọ́ yìí. Ẹ bá mi sọ̀rọ̀ kan.
ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbàníláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìjà wà ẹni bóòlẹ̀ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ sẹ̀rẹ̀ lọ́wọ́ bọ̀ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mbẹ̀. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan wàláì mo búra lóko lọ́tọ́ lẹ́mìí lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí gbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń Kwara yẹn. ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnìkankan. wọ́n gbé wọ́n tẹ̀dí yẹn kúrò lórí mi kán wá wò mí wò pé wọ́n dán mi wò á rí i pé rere lolúwa àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tó gbé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi tàdéjọ lọ tàdéjọ rí tábọ̀ rí tálàfíà rẹ̀ wà ń Kwara. àwọn eléyìí máa ṣe àwọn. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ehoro òsín lé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ yẹn àbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ní Kwara àwọn ò mísì gidi tó bá dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́ tó fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS mi. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ́n pa wọn. àwọn Fúlàní tí ẹwọ́ yẹn mi tó ti gbé tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa ń Kwara yẹn. èmi ò mọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo ọmọ Yorùbá kọ́ ẹ ká dìde lọ bẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pè é àlèsí balẹ̀ sáwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀lé ọba sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yan bí mo ṣe yan tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bùrọ̀ àti dé Kwara yẹn. ẹlẹ́yìn dúró kẹ́ni kankan ó pè yín tẹ́ fi lọ. ní gbèmí ò dóde tẹ́mi tí ọba sí wọ́n tẹ̀lé lórí. ẹni bẹ́ẹ̀ ṣe ń gbóhùn àwọn ọmọ ìyá yín hùn ẹ sì gbéra ẹ lọ ọbẹ̀ pé kò sí ntọ́kàn. bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbóhùn wọn tó ń sunkún ẹkún kíkọ òun lu yẹn ń ti débẹ̀. kábíyèsí ní dóde ìjọba kankan ń débẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. pẹ̀lú ìdí mo sọ yìí gan àwọn ọmọ tó dá àwọn ọmọlẹ́yìn mi ti wà ń bẹ̀. báyìí àwọn ọmọlẹ́yìn mi ti mọ̀ kàn free wọ́n ti débẹ̀ báyìí. lẹ́yìn wà táwọn aráàlú yẹn gẹ́gẹ́ àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà nílùú yẹn. ọ̀tán ṣúgà jà bọ̀dá àwọn bá fọwọ́sowọ́pọ̀ wọ́n bá president sọ̀rọ̀ wọ́n yọ wanted lórí mi èmi tí mo dábúrò wọn gan kàn wọ́n la mẹ́. gbogbo ayé ọ̀dẹ̀ ni pé mo ti débẹ̀ èmi ọ̀dẹ̀ nídìí àti gbàṣẹ lọ́wọ́ ẹnìkankan táwọn sáyọ wanted kúrò lórí mi tọ́wọ́ bẹ́ẹ̀ ń lọ bí ní lọ. wanted gbígbélé lórí wọn ẹ̀ ń gún bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. ẹ kì í ṣe ọ̀dọ́ yìí mò ń gbà wálé. orí ọ̀fẹ́ lọ́hùn àtòrí ọ̀fẹ́ ìjọba Benin àti ti Jámánì ni mo fi lọ tí mò ń bọ̀. kì í ṣe lu yìí mò ń gbà wálé o tí n bá gbè kó tí n bá ti ń bọ́lẹ̀ ló wanted wà ń bẹ̀. ṣùgbọ́n la pé wọ́n ti ṣe kéèsì ní Benin wọ́n ṣe kéèsì mi ń bẹ̀ wọ́n lo ẹ̀wọ̀n wọn ń bẹ̀ wọ́n dẹ̀ gbé mi lọ sí court wọ́n dẹ̀ rí pé mi ò jẹ̀bi mi ń ṣe kankan mi ò pààyàn ìjọba Benin free mi. pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n dúró tì mí tọ́lọ́run lò pé ọmọ wa ní Buhari lè mọ dánwó wa láàmú. ọ̀dọ́ ìjọba tó wà ń bẹ̀ ìjọba bàbá Tinubu náà sọ wípé ẹ̀kẹ́ ń dà wọn láàmú lórí ọ̀rọ̀ Sunday ni. ó ti ṣe kéèsì ní Benin ṣé kó ṣe kéèsì méjì ni nígbà tẹ́ ní kò wọ́n tuntun mú nísì kí lóun fẹ́ mú fún. ó ti ṣe kéèsì ní Benin wọ́n dẹ̀ fílì ẹ̀ ń bẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ èmi sì kọ́ ní Buhari tí mò ń wá kiri. ṣé ká tó wá sọ pé kán tó tún mú Nàìjíríà kó tó tún kéèsì míì sí ni but sẹ́mọ̀ bàbá yẹn nìkan kò yé mi sá ọyọ Ọlọ́run so àwọn bàbá wa mo dẹ̀ ti lọ bá bàbá mi Olúbàdàn ẹ̀yin náà sáwọn pé bàbá mi ló yé mi àtẹ̀yìn àtọ́lọ́ ó sì yé bàbá mi bàbá mi ní kí n fún un lásìkò díẹ̀ bó wọn yẹn ojú ẹ̀ tó. ọ̀dọ̀ mi fi ń dá gbogbo àwọn tí ń pè mí àtàwọn Kwara tí wọ́n rò pé bóyá mi fẹ́ bá wọn dá sí lójú pé tí ìjọba bá yọ wanted lórí mi lénìí èmi ò dóde ìjọba yìí ndẹ́dẹ́ àti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan máa kàn wọ́n lára ń Kwara yẹn. bẹ́ẹ̀ mo sọ. wanted gbígbélé lórí yìí akùdé wo ni ó lè máa fà pé wọ́n gbé wanted lé mi lórí o kí ni ìdààmú tó wà lórí wanted bí akàfẹnu kéde ẹ̀ náà ni. wọ́n fẹnu kéde ẹ̀ wọ́n fi mí sórí system mi ì lè gba pálí Nàìjíríà mo ṣe wà yìí. gbogbo àkáǹtì mi wà ní títì pa mi lè wọ báǹkì kankan mi lè ṣe kankan.
Malami ìjọba Buhari blọọkù gbogbo nǹkan mi pátápátá àtàkáǹtì mi ní o èlè ṣe passport mi èlè ṣe kankan ẹbọ níròyìn nìyẹn bí àwọn immigration ẹ fún ọ lórúkọ mi Adéyẹmọ Sunday Adéyẹmọ fún wọn wọn sọ pé kò lè ṣe kankan pé wọn tẹ̀lé wà lórí orúkọ ẹ. ẹ̀yin ò lè díẹ̀ lóòótọ́ o bó wàá ní Sunday Igboho ṣe ń àti lọ àti bọ̀ bí bó ni gbogbo ẹ̀ ṣe wá ń kọ́ mọ́tò pẹ̀lú gbogbo àkáǹtì ńláńlá tí ẹ gbẹ́sẹ̀ lé bó lẹ ti ń rówó ṣèjọba bó lẹ ti ń rówó. mi ò níjọba kankan tí mo ti ju pé orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn àtìlẹ́yìn àwọn ẹ̀kọ́ kẹgbẹ́ ìjọ mọ̀ ń sọ̀hún táwọn ẹgbẹ́ yín. ìfẹ́ ni àwọn tó ń tẹ̀lé mi kiri tẹ́ ń wo yẹn gbogbo èrò tẹ́ ń wo yẹn ìfẹ́ ni ìkéṣe kí mo ló kẹ̀kẹ́ owó ni mo ní tí mo fẹ́ fáwọn yẹn ẹ wèrò yẹn èló ni mo ní tí mo fẹ́ fún ọ. ìfẹ́ lásán pa nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èló ni mo ní tí mo fẹ́ fún wọn. ìfẹ́ ni ìfẹ́ náà fi ń tẹ̀lé mi káàkiri mi lówó tí mo lè fún wọn. ọ̀dà kápẹ́dọ̀ ládì ìsìn ọba ní ọ̀dà ayọ̀ wanted kú nù ọkọ̀ rẹ̀ gbogbo ń tọ́ ọlọ́run fẹ́ ṣe. kò lè tó wákàtí kan tí ń fi dé Kwara. ọ̀dà bẹ́ẹ̀ bá dé Kwara ọ̀hún bí ọdún mélòó ni kíjọba fún yín tí gbogbo ẹ̀ ó fi kọ́ mọ́tò. bàbá dé Kwara láìkẹ́ tí ìdébẹ̀ tí bá ṣe fídíò pé wọ́n ti yọ ọmọdé lọ Kwara báyìí nígbà tó bá fi tó wákàtí bíi 5 ẹ̀ rí Fúlàní jókòó nùgbò yẹn. ẹ̀ ní ọmọdé tó mọ̀ sọ pé Fúlàní fèlú lẹ̀ kì í ṣe gbé raga àbà ọdẹ tó lóògùn tó nígbà tó ń dógun ẹ̀yin bàbá ni ó lóun pa kúkúrò ń pa gígùn ó sì dénú ilé ọmọ máa jẹ 6 ọ̀tẹ̀ pa parapara bójú tó ń togun ó tó ti lé asáàrí ti Bàràpá gbogbo ará Bàràpá ní sàdúrà lẹ́nu. nǹkan ju nǹkan lọ. Sẹ́ríkì Sálíù tí mo dẹ̀ lé ń Bàràpá òun náà lọ́lọ́ jẹ balógun wọn ní Kwara yẹn. ìgbà tí mo lé ń bà yẹn Kwara lọ́lọ́ jókòó sí tí gbogbo àwọn mínísítà lọ ń kí àwọn èèyàn ńlá Nàìjíríà lọ ń kí ní Kwara yẹn tó lọ jókòó síbẹ̀. ẹ ti ẹ̀jẹ̀ agbẹ́yùn ẹgbẹ́ kan náà ẹ má tó jẹ́ akọ̀wọ́ bọ̀ nǹkan míì kọ́ ibi. ọ̀yẹ́ kan fàyè gbà ń bẹ̀ rárá ọ̀yẹ́ kan sọ pé kọ́mọ̀ dùn ni. bọ́lá pẹ̀tọ̀ ìlú bẹ̀ náà Fúlàní náà ló ń níbẹ̀. àwọn ọmọ ń pa gbogbo eléyùn ẹni tí ẹjẹ́ á sọ ni pé àwa náà bá ń bẹ̀ jọba o kí wọ́n yọ wanted kúrò lórí orúkọ yín. ẹ sísà Ọlọ́run ó sì bá wa ṣe káfọkànbalẹ̀ pé bí wanted bá ti kú ò gbogbo nǹkan ọkọ̀ mọ́tò. lágbára Ọlọ́run. ọ̀dà. ẹ ṣe sà mo dúpẹ́ sà. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. ẹ káàbọ̀ padà ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti gbọ́ abẹ́ gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Prophet Taiwo Soloye bàbá orí òkè àṣẹ àtagbára mo ní kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti gbàdégbà láti béèrè lọ́wọ́ bàbá yìí nǹkan báyìí lèmi kojú nǹkan báyìí mọ̀ kojú nǹkan báyìí mọ̀ fẹ́ tí ó sì dá mi lójú pé Ọlọ́run bàbá yìí kò ní fi wálẹ̀ lágbára lọ́wọ́lọ́wọ́ gbogbo tá a bá fẹ́ ní òṣèṣiṣẹ ṣé ẹ ti gbóhùn bàbá wa ṣe Dr. Sunday Adéyẹmọ Òòṣà ṣé ẹ mọ̀ pé kéèyàn sọ bẹ́ẹ̀ ká bá a bẹ́ẹ̀ wọn ní èèyàn ọmọkùnrin yìí kéèyàn sọ̀rọ̀ ká má bá a bẹ́ẹ̀ ìyẹn kì í ṣe èèyàn ọmọkùnrin yìí àwọn Fúlàní wọ́n jíyàn gbé wọ́n pààyàn nílẹ̀ Yorùbá nílẹ̀ Kwara tó jẹ́lẹ̀ tiwa ẹnìkan sì wà ní àwọn tó gbà wá wọ́n ní kì í kàn wọ́n dúró dìgbà tó bá tó kàn yín ṣùgbọ́n nítorí wèrè ta la ṣe ní wèrè ilé níbi ọ̀rọ̀ gbẹdọdọ yìí mo ṣe prógráàmù kan lánàá wọ́n ní intelligence report sọ fún wa pé báwọn aráàbí bá ti lè kúrò nípínlẹ̀ Kwara pẹ́rẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń bọ̀
tí wọ́n sì ti mú wọ́n ti mórí lọ́nà ẹ̀bẹ̀ kì í ṣe pé wọ́n dúró lójú kan wọn ò wára ro wọn ò súnra kì wọ́n lọ wọ́n ń bọ̀ ṣáni pẹ̀lú ogun òun wàhálà ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí níwọ̀n ìgbà táwọn bàbá wa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà ti gbé alẹ̀ tí wọ́n ti dìde ẹgbọ́n nǹkan tó lóye Sunday Adéyẹmọ sọ ó lóun ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni kìkì pé kẹ́ẹ̀dẹ̀ kẹ́ẹ̀kan yọ ẹ́mbágò tẹ́lẹ̀ fi sóhun lórí ẹni kò wọ́n wọlé kò wọ́n jáde ẹni kò wọ́n gba airport Nàìjíríà wọlé kì í ṣe ti Kútọnu tóun bá ẹ̀yìnkùlé wọlé ẹ jẹ́ kó wọ́n gbójúlé wọlé wọn a máa ní gbójúlé wọlé gbẹ̀yìn gbòòrò lójijì àwọn máa kà wọn ìdílé kan wọn á ní bọ́ bá gbẹ̀yìnkùlé wọlé ó bá gbójúlé wọlé bàbá ta ló fẹ́ mú ẹjọ́ gbójúlé wọlé wò kẹ́ ẹ wá mọ̀ wípé gbogbo àṣírí àwọn ọba tí ń gbàbọ̀dè gbogbo àṣírí ẹ̀yin ọmọ aráàlú tẹ́ ń gbàbọ̀dè tí wọ́n fi ń pa ìran wa ẹ gbọ́ bí olóyè ló ti ń sunkún ọkàn eléyìí náà sọ fún gbogbo àwọn alágbára tó kù lẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ má dákẹ́ ebi èèyàn lárakùnrin yìí èèyàn ni bàbá yìí ajínigbé ò lè rí jí gbé débi pé yóò gbọmọ àbíyàwó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dúró jà fún bàbá ẹ̀ ọmọ Yorùbá ni mo fi ń sọ wípé ibi tá a gbégi sí igi ti fò ń bẹ̀ pìtìpìtì ayé ó ti bá wọn kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá àmọ́ ẹ̀yin náà ẹ má túraká ẹ má túralẹ̀ olóyè Sunday ó ti rán àwọn ọmọ ẹ̀ lọ mo ti sọ kó tó di pé àwọn ẹ̀ tó ń tún gbọ́ yìí pé kò fìgbà kan dúró kò síbi tọ́wọ́jà irin ò ká ẹ lọ síbẹ̀ ṣùgbọ́n kí ló kùn bí ká fún chief commander kó láṣẹ pẹ̀lú ìrìnà pé ó yá ẹ lọ lókùn lóòótọ́ sì ni ẹ̀yin ọba wa kẹ́ ẹ̀ dúró mú ẹ ṣe nǹkan tá a fẹ́ ẹ ṣe àdúpẹ́ o bó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé bá ń subscribe sí channel yìí bá mi pín yọ̀wọ̀ búra yìí lọ á tún pàdé ó dàbọ̀.